Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹfà o. Àgbéyìnga Ọlọ́run aláàánú wa fún àánú tí kò ṣe fowó rà. Ìyá sì gbàdúrà pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí kó ṣe ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 18 oṣù kẹfà. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé lo àkókò pẹ̀lú wọn apá kejì. Lo àkókò pẹ̀lú wọn apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá. Kọ́ríńtì kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá. Kí Sátánì má bà rẹ wa jẹ, nítorí àwa kò ṣe aláìmọ̀ àrékérekè rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé òwe orí kìíní ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé òwe orí kìíní ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ọmọ mi, bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ìwọ má ṣe gbà. Bí wọ́n bá wí pé wá pẹ̀lú wa, jẹ́ kí a bá fún ẹ̀jẹ̀, kí a sì lúgọ ní ìkọ̀kọ̀ láti dé aláìṣẹ̀ láì nídìí. Jẹ́ kí a gbé wọn mì láàyè bí isà òkú àti àwọn ẹni dídúró ṣinṣin bí àwọn tí ń lọ sínú ihò. Àwa ò rí onírúurú ọrọ̀ iyebíye, àwa ò sì fi ìkógun kún ilé wa. Dá ìpín rẹ pọ̀ mọ́ àárín wa. Jẹ́ kí gbogbo wa kí a jọ ní àpò kan. Ọmọ mi, má ṣe rìn ní ọ̀nà wọn pẹ̀lú o. Fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn o. Nítorí tí ẹsẹ̀ wọn súré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lánàá mo bẹ̀rẹ̀ ìjíròrò lórí ìwúlò lílo àsìkò pẹ̀lú àwọn ọmọ. Bí òbí bó bá ṣe ń lo àkókò pẹ̀lú àwọn ọmọ wọn, wọ́n tún gbọ́dọ̀ lo àkókò pẹ̀lú ẹni àti nǹkan tí àwọn ọmọ wọn ń lo àkókò pẹ̀lú. Àwọn òbí ní láti wo àwọn ohun tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ọmọ wọn, láti rí àwọn ohun tí wọ́n ń wò nígbà tí wọ́n bá wo eré àgbéléwò tàbí eré àwọn ọmọdé, kí wọ́n bá wọn wò ó láti rí i dájú pé ó jẹ́ èyí tó tọ̀nà fún wọn. Kí wọ́n wo àwọn ìkànnì ayélukára tí àwọn ọmọ wọn ń wò, kí wọ́n sì sọ fún wọn kí wọ́n pe àwọn ọ̀rẹ́ wọn wá sílé, kí wọ́n lè mọ irú ọ̀rẹ́ tí wọ́n kó, kí wọ́n máa ṣe àbẹ̀wò sí ilé ìwé wọn lóòrèkóòrè láti mọ irú ènìyàn tí àwọn olùkọ́ wọn jẹ́. Àwọn òbí kò gbọ́dọ̀ rí ohunkóhun tí àwọn ọmọ wọn ń ṣe gẹ́gẹ́ bí ohun tó kéré jù tàbí pé ó jẹ́ ìwà ọmọdé fún wọn o. Ohunkóhun tàbí ẹnikẹ́ni tí àwọn ọmọ bá ń lo àkókò pẹ̀lú yóò ní ipa lórí wọn o. Àwọn òbí sì gbọ́dọ̀ wà níbẹ̀ láti rí i dájú pé wọ́n ní ipa tó dára lórí àwọn ọmọ wọn o. Sólómọ́nì nínú bíbélì kíkà wa tòní sọ fún ọmọ rẹ̀ nípa àwọn ènìyàn tí ó yẹ kí ó máa bá rìn. Ó mọ̀ pé lẹ́yìn tí òun ti tọ́ ọmọ òun ní ọ̀nà tó tọ́, àwọn ẹlòmíràn àti ohun mìíràn tún lè ní ipa lórí wọn ní ìdàkejì. Àwọn nǹkan wà tí àwọn òbí kọ́ àwọn ọmọ wọn tí ayé yóò gbìyànjú láti yí wọn lọ́kàn padà lórí rẹ̀. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ fún wa kí a má ṣe ìwà aláìmọ̀ àwọn àrékérekè ọ̀tá o. Àwọn òbí gbọ́dọ̀ fiyèsí ohunkóhun tí àwọn ọmọ wọn bá ń fiyèsí. Kò jẹ́ ìwà ọlọ́gbọ́n láti kọ́ wọn nìkan o, kí a wá fi wọ́n sílẹ̀ fún ayé láti bà wọ́n jẹ́. Ju ìyẹn lọ, àwọn òbí ní láti fi àwọn iṣẹ́ Ọlọ́run láti gba àsìkò àwọn ọmọ wọn, kí wọ́n lè rí àwọn nǹkan tí wọn yóò lo àwọn okun wọn fún o. Kí wọ́n rọ̀ wọ́n láti darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ ní ilé ìjọ ìbílẹ̀ wọn àti pàápàá àwọn ẹgbẹ́ ìwé Kristẹni. Àwọn iṣẹ́ àti ìjáde láti ilé ìwé dáradára. Ìyẹn dára o láti ṣiṣẹ́ àti láti jáde nínú ilé ìwé tó dára, ṣùgbọ́n àwọn òbí gbọ́dọ̀ mú iṣẹ́ ti ẹ̀mí ní òkúnkúndùn fún àwọn ọmọ wọn. Wọn kò gbọ́dọ̀ ṣe àìbìkítà sí ìdàgbàsókè wọn nípa ti ẹ̀mí, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí wọ́n kọ́ wọn láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́, kí wọ́n lè máa gbóhùn rẹ̀ tí ó máa sọ fún wọn ohun tó yẹ láti ṣe àti èyí tí kò yẹ láti ṣe, kódà nígbà tí àwọn òbí wọn kò bá sí níbẹ̀. Tí o bá jẹ́ òbí,
máa bá àwọn ọmọ rẹ ní ìfọ̀rọ̀wérọ̀ kí o lè mọ ohun tí wọ́n ní lọ́kàn àti àwọn ohun tó ń ní ipa lórí wọn. Ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 11 sọ pé ohun tó ti ẹnu ènìyàn jáde ló sọ di aláìmọ́ o. Bí wọ́n sọ̀rọ̀ nípa ohunkóhun àti ohun gbogbo láti gbọ́ ohun tí wọ́n ní láti sọ àti láti mọ ohun tí ó wà ní ọkàn wọn. Mo gbàdúrà pé o kò ní já Ọlọ́run kulẹ̀ lórí àwọn ọmọ tí Ọlọ́run fún ọ ní orúkọ Jésù o. Kókó ọ̀rọ̀ ju lílo àkókò pẹ̀lú àwọn ọmọ rẹ lọ. Ó tún ṣe pàtàkì náà láti lo àkókò pẹ̀lú àwọn ènìyàn àti àwọn ohun tí wọ́n ń lo àkókò wọn pẹ̀lú. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi lórí àwọn ọmọ tó fún mi, Olúwa má jẹ́ n jẹ̀bi o. Ẹ̀mí mímọ́ má jẹ́ kí n jẹ̀bi o. Ọlọ́run alágbára oore ọ̀fẹ́ láti tọ́ àwọn ọmọ yìí ní ìlànà rẹ, ní ọ̀nà rẹ. Ọlọ́run jọ̀wọ́ fi fún mi o àti èmi àti àwọn ọmọ mi. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ láti bá ọ jọba ní ìkẹyìn. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.